Forceful Marriage. Sinimá yìí jẹ́ sinimá tuntun eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ jáde tí àwọn àgbààgbà òṣèré sì kópa nínú rẹ̀. Lára wọn la ti rí Bọ́lájí Amúsàn Mr. Latin, Kola Ajeyemi, Kemity, Juliet àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí a tó mú ẹnu bà apá kejì sinimá yìí, ẹ jẹ́ kí a sọ̀rọ̀ lórí apá kìíní. Sinimá yìí dá lé lórí arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ṣèyífúnmi, tí ó jẹ́ wípé gbogbo ọkùnrin tí ó bá lérò wípé òun fẹ́ fẹ́ ni wọ́n máa ń kú. Ọkọ àkọ́kọ́ tí ó kọ́kọ́ fẹ́ kú látara mágùn ní alẹ́ ọjọ́ tí wọ́n ṣe ìgbéyàwó. Eléyìí ló fà á tí Ṣèyífúnmi fi pinnu wípé òun ò fẹ́ ọkùnrin mìíràn mọ́. Ṣùgbọ́n Ṣèyífúnmi gbà láti fẹ́ Mákindé. Nígbà tí ìdààmú Mákindé pọ̀ jù, Mákindé mú Ṣèyífúnmi lọ sí ọ̀dọ̀ wòlíì rẹ̀ nígbà tí ó kù díẹ̀ kí wọ́n ṣe ìgbéyàwó. Wòlíì sì sọ fún wọn wípé àwọn ní láti gbààwẹ̀ àti àdúrà ní ọjọ́ tí wọ́n wá yìí. Ṣùgbọ́n wọ́n kọ̀ jálẹ̀ wípé àwọn ní láti padà lọ sí ilé láti lọ gbáradì kí àwọn sì padà wá. Ṣùgbọ́n bí wọ́n ṣe ń padà lọ sí ilé ni wọ́n ní ìjàmbá ọkọ̀ omi tí Mákindé sì pàdánù ẹ̀mí rẹ̀. Eléyìí ló fà á tí bàbá Ṣèyífúnmi tí ń ṣe Mr. Latin fi mú ọmọ rẹ̀ lọ sí ọ̀dọ̀ babaláwo. Babaláwo sọ fún wọn wípé tí àwọn bá fẹ́ mọ ìdí gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ yìí, yóò gba àwọn ní ọdún kan gbáko. Ṣùgbọ́n tí àwọn bá kàn fẹ́ wá ojútùú lásán sí ọ̀rọ̀ yìí, àyàfi kí Ṣèyífúnmi lọ ṣe ìgbéyàwó tipátipá pẹ̀lú àwọn wèrè mẹ́ta. Ṣèyífúnmi àti bàbá rẹ̀ sì gbéra láti lọ máa ṣe àwọn ètò wọ̀nyí. Wọ́n gbìyànjú láti ṣe ìgbéyàwó pẹ̀lú wèrè àkọ́kọ́, ṣùgbọ́n wèrè ẹlẹ́ẹ̀kejì tí Ṣèyífúnmi ṣe ìgbéyàwó pẹ̀lú rẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní ṣe góńgógàn tí ó sì nà wọ́n bí ejò àìjẹ. Níbí ni apá kìíní sinimá yìí parí sí. Ǹjẹ́ kí ló fa ìdààmú sínú ayé Ṣèyífúnmi àti bàbá rẹ̀? Àti wípé ǹjẹ́ ọ̀rọ̀ ìgbésí ayé Ṣèyífúnmi yóò padà yanjú? Gbogbo wọ̀nyí la ó máa retí nínú apá kejì sinimá yìí. Ẹ kú ojú lọ́nà.